Dédé àsìkò yìí yóò dára fún wa lágbára Ọlọ́run, àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló dé sí ojú amóhùnmáwòrán yín láti lè ṣe wa ìròyìn fẹ́lifẹ́li online TV. Lónìí ti ṣe ọjọ́bọ̀ Thursday ọjọ́ 12 nínú oṣù 12 ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká sí omi tútù mu, à ń padà bọ̀. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ẹni tó ti fìgbà kan jẹ́ igbákejì alága fún ẹgbẹ́ òṣèlú PDP ní orílẹ̀-èdè wa Nàìjíríà tẹ́lẹ̀ rí, Olóyè Ọlábọ̀dé George ti sọ̀rọ̀ kan eléyìí tó sọ nípa ẹgbẹ́ òṣèlú ọ̀hún àti ìdarí ìṣàkóso eléyìí tó ń bẹ lórí àlééfà lọ́wọ́ báyìí. Gẹ́gẹ́ bí Olóyè Ọlábọ̀dé George bó ti sọ̀rọ̀ náà nílé rẹ̀ lásìkò eléyìí tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ kan, nínú ọ̀rọ̀ eléyìí tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ àwọn ìṣòro tó ń dojúkọ ẹgbẹ́ òṣèlú ọ̀hún lábẹ́ aṣọ, Ọlábọ̀dé George tó tẹnu bọ̀rọ̀ ṣe lálàyé wípé lótìtọ́ ń lódodo làwọn kùdìẹ̀kudiẹ kankan ló wà nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún. Ó ní ṣùgbọ́n òun fi dá àwọn èèyàn lójú síwájú ètò ìbò gbogbogbò ọdún 2027 gbogbo rògbòdìyàn fàákàjà gbọ́nmi sí omi òtó èyí tó wà nínú ẹgbẹ́ òṣèlú náà yóò dùn ìgbàgbé, yóò lòdò lọ́múmi o, nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ ló ti ń lọ lábẹ́ aṣọ báyìí láti rí dájú wípé àlàáfíà ó jọba nínú ẹgbẹ́ òṣèlú náà. Ó ní bí àwọn ènìyàn bá wò dáadáa láti ìgbà tí ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n ti ń gbé agbára dání látọdún 1999 títí di wákàtí yìí, olóhùn nìkan ni ẹgbẹ́ òṣèlú èyí tí ò darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú kankan, tí ó sì sí ẹgbẹ́ òṣèlú kankan tó darapọ̀ láti di ọ̀kan ṣoṣo. Ó ní láti ìgbà tí wọ́n ti dá sílẹ̀ ní ògbóǹtarìgì ẹyọ kan tó wà náà ló wà. Ó ní ìdí rèé tó yẹ kán ṣe máa pe ẹgbẹ́ òṣèlú ọ̀hún ní ìrókò, igi eléyìí tó migbó kìjikìji. Ó ní igi ìrókò tí ò lè wó rárá ni ò lẹ́gbẹ́ òṣèlú PDP. Ó ní síwájú ètò ìbò ọdún 2027 òun fi dá àwọn ọmọ Nàìjíríà lójú wípé gbogbo fàákàjà tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú náà ni wọn yóò yanjú, tí wọn yóò sì gba agbára òun kúrò lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú APC eléyìí tí wọ́n mi orílẹ̀-èdè Nàìjíríà lògbòlògbò bí ìgbà tó jẹ́ wípé wọn ò ní nǹkan kan rere fún orílẹ̀-èdè yìí. Gẹ́gẹ́ bí Ọlábọ̀dé George ti wá fi parí nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní kí àwọn ènìyàn lọ rèé fọkàn balẹ̀ nítorí wípé bí wọ́n bá gba agbára lọ́dún 2027, ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ ni wọn yóò ṣe nítorí ìlànà tó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ ni àwọn yóò sì tẹ̀lé, àti àwọn tó ń bẹ ní gúúsù, ìlà oòrùn, ìwọ̀ oòrùn tó fi mọ́ àríwá, gbogbo wọn pátá ni wọn yóò jọ jókòó láti wo bí wọ́n ṣe ń gbé agbára ọ̀hún síwájú, èyí tí wọ́n ń gbé ní ìsọ̀rí igun tí ó sì lọ síbi tó yóò lọ. Gẹ́gẹ́ bí Ọlábọ̀dé George bó ti sọ ọ̀rọ̀ ọ̀hún. Látàrí gbogbo nǹkan tó doríkodò lórílẹ̀-èdè Nàìjíríà báyìí, tí àtijẹ àtimu tó di ìnira fún ogunlọ́gọ̀ àwọn ọmọ Nàìjíríà, ó ti mú ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ olùkọ́ni nílé ẹ̀kọ́ gíga fáfitì láti sọ ọ́fíìsì wọn di ilé, èyí tó mú ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ láti sọ inú yàrá ìkẹ́kọ̀ọ́ di ibùsùn wọn. Kódà tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ló ń sun àwọn àyè èyí tó yẹ kí wọ́n máa fi gbafẹ́ níléèwé látàrí owó ọkọ̀ gọbọyé, súnkẹrẹ fàkẹrẹ àti àwọn àdójúkọ èyí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ owó àti ọ̀wọ́n gógó oúnjẹ lórílẹ̀-èdè Nàìjíríà. Aṣojúkọ̀ròyìn iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online TV èyí tó ṣe àbẹ̀wò sí àwọn ilé ẹ̀kọ́ gíga láwọn ìpínlẹ̀ kan bí ìpínlẹ̀ Èkó, ìpínlẹ̀ Ògùn, ìpínlẹ̀ Ọ̀yọ́ jẹ́ lábọ̀ wípé àwọn ilé ẹ̀kọ́ gíga fáfitì eléyìí tó wà ní ìpínlẹ̀ Èkó LASU, èyí tó wà ní Ọ̀yọ́, ó ní púpọ̀ nínú àwọn tí wọ́n jẹ́ olùkọ́ tá a mọ̀ sí lecturers, ó ní gbogbo wọn pátá ni wọ́n ti sọ ọ́fíìsì wọn di ilé o tí wọn ò lè lọlé mọ́. Púpọ̀ nínú wọn ló ti gbé ọkọ̀ rẹ̀ eléyìí tó ń gbé lọ ríbọ̀ tẹ́lẹ̀ ni wọ́n ti gbé sínú ilé láti má lè gbé jáde mọ́ wípé owó epo tí wọ́n rà sínú ọkọ̀ náà ó ti kọjá nǹkan tí wọ́n lè faradà. Ó ní bó ti rí nù ní ìpínlẹ̀ Ògùn àti ìpínlẹ̀ Ọ̀yọ́ pàápàá jù eléyìí tó mú ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ náà sọ inú yàrá ìkẹ́kọ̀ọ́ tí wọ́n sọ dílé o láàárín owó ọkọ̀ gọbọyì eléyìí tí wọ́n ń wọ̀ lójoojúmọ́ tára ò lè gbà mọ́ wọ́n ní wọ̀nyí ni àwọn nǹkan tó ṣẹlẹ̀ lẹ́yìn tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ti yọ ẹ̀kún owó orí epo èyí tó ti mú ìnira
bá ogunlọ́gọ̀ àwọn ọmọ Nàìjíríà. Báyìí àwọn tí wọ́n jẹ́ olùdarí àwọn akẹ́kọ̀ọ́ láwọn ilé ẹ̀kọ́ ọ̀hún gbogbo pàápàá jù ilé ẹ̀kọ́ gíga fáfitì ìpínlẹ̀ Èkó LASU, àwọn tí wọ́n jẹ́ àwọn olùdarí àwọn ìjọba akẹ́kọ̀ọ́ tá a mọ̀ sí SUG ni wọ́n wá ṣe ìkìlọ̀ wípé ó léwu bí àwọn akẹ́kọ̀ọ́ ti ń sun àwọn ọgbà ilé ẹ̀kọ́ gbogbo pàápàá jù àwọn yàrá ìkẹ́kọ̀ọ́. Ó sì léwu fún àwọn tí wọ́n jẹ́ olùkọ́ni náà tí wọ́n sun ọ́fíìsì wọn o. Nípa ìdí èyí wọ́n bẹ̀ wọ́n láti jókòó kí wọ́n wo ọ̀nà àbáyọ tí wọ́n yóò máa gbà láti máa lọlé wọn o. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ okùnfà ló fà á látàrí súnkẹrẹ fàkẹrẹ owó ọkọ̀ gọbọi ni ò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn olùkọ́ náà máa gbé ọkọ̀ wọn jáde, gẹ́gẹ́ bí ìròyìn eléyìí tí aṣojúkọ̀ròyìn iléeṣẹ́ wa tó mú bọ̀ padà wá sílé. Orílẹ̀-èdè Nàìjíríà ló tuntun wà nínú òkùnkùn bírímù báyìí látàrí ìgbèsè kan eléyìí tí wọ́n ní ilé-iṣẹ́ tó ń gbé iná jáde láti máa pín fún àwọn alágbàtà gbogbo lórílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n jẹ àwọn ilé-iṣẹ́ èyí tó ń pín afẹ́fẹ́ èyí tí wọ́n fi ń gbé iná jáde èyí tí iná orílẹ̀-èdè Nàìjíríà ń lò. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé láti ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn báyìí wọ́n ní ìdá 5 nínú 100 ní iná Nàìjíríà tó ń lo omi. Wọ́n ní ìdá 5 eléyìí tó dín ní 100 yòókù wọ́n ní 95% afẹ́fẹ́ ìdáná òun ni iná orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ń lò. Lánàá òde yìí ni ìròyìn jáde wípé iná orílẹ̀-èdè Nàìjíríà tuntun padà dẹnu kọlẹ̀ fún ìgbà 12 lábẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ẹ̀yìn tó wá jẹ́ ọ̀gá àgbà àjọ Genco ló ṣe lálàyé wípé èyí wáyé látàrí gbèsè owó gọbọi kan eléyìí tí wọ́n jẹ àwọn iléeṣẹ́ tí ń gbé afẹ́fẹ́ wá fún wọn láti máa fi pèsè iná fún àwọn ọmọ Nàìjíríà, èyí tí owó náà lọ sí bíi tírílíọ̀nù 3 ó dín díẹ̀ 2.7 trillion naira ní owó tí wọ́n jẹ àwọn ilé-iṣẹ́ tí ń gbé afẹ́fẹ́ wá o, èyí tí wọ́n fi ń tan iná ní orílẹ̀-èdè yìí. Ẹni tó jẹ́ ọ̀gá àgbà àjọ Genco eyín ọ̀mọ̀wé Joy Ọ̀gájì eléyìí tó fi ìròyìn náà léde lọ́wọ́ ọ̀sán àná lẹ́yìn tí wọ́n ní iná náà ó dẹnu kanlẹ̀ ní nǹkan bíi aago 2 ọ̀sán ó kọjá ìṣẹ́jú 6 ló ṣe lálàyé wípé lọ́pọ̀lọpọ̀ làwọn ti jẹ gbèsè sílẹ̀ àwọn iléeṣẹ́ tí wọ́n sì ń gbé afẹ́fẹ́ wá èyí tí wọ́n fi ń tan iná ọ̀hún fún àwọn ọmọ Nàìjíríà ni wọ́n ti ń fún àwọn ní ìkìlọ̀ lórí gbèsè gọbọi 2.7 trillion eléyìí tí wọ́n ní wọ́n jẹ náà, tó sì jẹ́ wípé gbogbo akitiyan wọn láti pẹ̀tù sí àwọn iléeṣẹ́ ọ̀hún nínú òun ló já sí pàbó látàrí àìsí afẹ́fẹ́ èyí tí wọ́n yóò lò láti fi tanná tí wọ́n sì ń lò rè ó ti tàn. Òun ló fà á tí iná náà tó fi kú o. Ṣùgbọ́n àwọn fi dá àwọn ọmọ Nàìjíríà lójú wípé kí ọ̀sẹ̀ yìí ó tó tẹnubẹ́pọ̀ gbogbo ọ̀nà ni wọn yóò rí dájú wípé wọ́n gbà láti dájú pé wọ́n san díẹ̀ nínú owó náà tí iná yóò sì padà di nǹkan tí ó máa tàn yẹ̀lẹ̀yẹ̀lẹ̀. Iná ọmọ rárá ó ṣiṣẹ́ ibi ní agbègbè ọjà kan tó ń bẹ ní Ọ̀jọ́ ní ìpínlẹ̀ Èkó tí wọ́n pè ní ọjà Alábàrágò. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde wọ́n ní nǹkan bíi aago 10 alẹ́ ọjọ́ Ìṣẹ́gun, aago 10 ó kọjá ìṣẹ́jú 23 alẹ́ ọjọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ tá a wà nínú rẹ̀ yìí níná ọ̀hún dédé ṣẹ́yọ ní agbègbè Alábàrágò ní ìpínlẹ̀ Èkó tó sì jó wọ òwúrọ̀ kùtùkùtù ọjọ́rú Wednesday tí ṣe ọjọ́ 11 oṣù 12 ọdún tá a wà nínú rẹ̀ yìí. Ẹni tó jẹ́ ọ̀gá àgbà ẹ̀ka àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì àti ìdóòlà ẹ̀mí ní ìpínlẹ̀ Èkó ọ̀gbẹ́ni Dámilọ́lá Ọ̀kẹ́ Ọ̀sányìntólù èyí tó fi ọ̀rọ̀ náà léde ṣe lálàyé wípé àti alẹ́ ọjọ́ Ìṣẹ́gun ni ẹ̀ka iléeṣẹ́ wọn ti ń gba àwọn ìpè lemọ́lemọ́ láti Alábàrágò wípé iná ọmọ rárá ó ń ṣiṣẹ́ èyí tó jó ọ̀pọ̀lọpọ̀ àwọn ṣọ́ọ̀bù ọjà owó iyebíye tí wọ́n sì gbé àwọn òṣìṣẹ́ ọ̀hún dìde láti lọ rèé dóòlà ẹ̀mí àwọn ènìyàn. Ó ní ọpẹ́ pàtàkì tó yọ nínú ìròyìn náà ni wípé kò sí ẹ̀mí kankan tó bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ bí tí kò kéré mọ́tò. Wọ́n ní kódà kò sí ẹranko kankan eléyìí tí wọ́n ń sìn tó bá ìṣẹ̀lẹ̀ náà lọ. Ó ní ṣùgbọ́n ó bà ọ̀pọ̀lọpọ̀ ọjà owó iyebíye jẹ́ tó sì ṣe ìkìlọ̀ fún àwọn ènìyàn láti máa wà ní ojúfo báyìí látàrí àsìkò tá a wà yìí nítorí wípé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan in ló ti gbẹ tó sì jẹ́ wípé lòdì kí iná máa gbára rẹ̀ kọjá àgàgà iná èyí tó bá jẹ́ wípé ó lágbára. Ṣùgbọ́n Ọ̀sányìntólù ni àwọn ti pa iná náà lówùúrọ̀ àná tí ohun gbogbo tó sì ti wálẹ̀ wípé kò sí ẹ̀mí kankan tó bá ìṣẹ̀lẹ̀ náà lọ.
mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa ń bì láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní Health is Wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí, torí gbogbo lọ́gbọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tán síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀, ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin. Lákòótán nínú ìròyìn amúlùdùn wa fún tòní, gbajúgbajà òǹsọ̀rọ̀ lórí rédíò àti tẹlifíṣàn tó tún jẹ́ òṣèré sinimá arábìnrin ní Ọmọ́túndé Adébọ̀wálé tí gbogbo èèyàn mọ̀ sí Adáàkú tàbí Lọ́lọ́wàn, ohun màánú ló ti sọ nǹkan tó nífẹ̀ẹ́ sí pàápàá jù lára àwọn ọkùnrin o. Ó sọ̀rọ̀ náà lórí ètò kan tí wọ́n pè ní Oyinmọ̀mọ̀, níbi tí wọ́n ti ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbé ayé èyí tó ti gbé síwájú àti lásìkò tá a wà yìí. Ó ní bá a bá ní ká tẹnubọ̀rọ̀, ó ní ilẹ̀ yóò ṣú ilẹ̀ yóò mọ́, ó ní ṣùgbọ́n o kéèyàn tó débi tó ń lọ yóò kọ́kọ́ dé àwọn ibi tí ò lọ. Ó ní kí góòlù ó tó rẹwà ó ti la inú náà kọjá. Adáàkú tàbí Lọ́lọ́wàn ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àdójúkọ ló ti dojúkọ òun, tó sì jẹ́ pé lásìkò yìí òun lẹ́nu ọpẹ́ láti dúpẹ́ fún Ọlọ́run nítorí mímì ní kíní àgbómì Ọlọ́run tí òjò jà. Ó ní gbogbo rẹ̀ ló ti padà di ọpẹ́ tóun sì dúpẹ́ fún Ọlọ́run látàrí oore tí Ọlọ́run ṣe fún òun. Adáàkú ti ṣe ẹni ọdún 47 47 years tó sì ti bímọ 4 làǹtìlanti. Òun ló ní bọ́n bá gbèrè lọ́wọ́ òun kí lóhun tóun fẹ́ nínú àwọn ọkùnrin, olóhun ò kí ń bá àwọn tí wọ́n jẹ́ ọkùnrin àgbàlagbà rìn, bí kò ṣe yí pé òun nífẹ̀ẹ́ láti máa bá àwọn ọkùnrin tó jẹ́ ọ̀dọ́ langba tí wọ́n sì san ogun dáadáa. Òun gan ni àyò ọkàn òun. Ó ní gbogbo ọkùnrin tó bá ti ń jẹ́ àgbàlagbà arúgbó òun ò kí ń fi bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ sí wọn láti máa bá wọn rìn. Ó lámọ̀ tó bá jẹ́ ọ̀dọ́ langba tó san ogun tó sì rẹwà dáadáa tó tún ní irun láyà tóun lè máa fọwọ́ pa. Ó ní kódà inú òun á máa dùn láti máa rírúfẹ́ àwọn ọkùnrin báyìí. Ó lé kúkú ti mọ̀ wípé tí wọ́n bá mú lára àwọn obìnrin arẹwà tí Ọlọ́run parí iṣẹ́ sí ara rẹ̀, ó ní òun Lọ́lọ́wàn Adáàkú, ó lóun jẹ́ ọ̀kan nínú wọn. Ó ní ohun téèyàn ò bá sì ní jẹ èèyàn ìfi ń run mú o. Ó ní nípa ìdí èyí àwọn ọkùnrin tó san ogun ọ̀dọ́ langba eléyìí tó lọ́rìn dáadáa tó ní irun mú ní irun ìgbọ̀n, ó ní àyò ọkàn òun ni bóun bá rí wọn, ó ní orí òun á máa wú, ara wọn sì máa gbọ̀n gìrìgìrì bẹ́ni tó rí àmàlà tòun ti ọbẹ̀ ewédú tó fẹ́ fi panu lẹ́yìn tó ti gbà àwẹ̀ tán. Gẹ́gẹ́ bí Adáàkú ti sọ, ó ní ṣùgbọ́n gbogbo ọkùnrin lọkùnrin, ó lámọ̀ oníkálukú ló ní àyò ọkàn ló sì ní ohun tó ń fẹ́ lára ọkùnrin, gẹ́gẹ́ bí ó ti sọ̀rọ̀ náà lórí ètò ọ̀hún níbi tí wọ́n ti ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò. tó ẹ̀yin ará, ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. Títí ìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́tun rẹ̀ míì láti lè ṣe wà ní ìmúgbà aládùúrà wípé ọjọ́ ayọ̀ wa kò ní di ọjọ́ ìbànújẹ́. Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.